ẹnìkan kì í dá orí òrìṣà ní í dání ẹnìkan kì í dá òrìṣà èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè ọmọ aráyé ẹ ti gbàgbé Olódùmarè ṣé owó tẹ́ ẹ ní ló ń tẹ́ gbéléjú gẹ́ngẹ́ ẹ̀yin alọ́lọ́run ni o èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè. lówó kí wọ́n má lè dá tọrọ ní mọ́ lójú àwọn òṣìkà bí ká ti rérọjà ká má lè darí wọn. ọ̀nà lẹ̀ lókèdè gbé bí kọ́mẹ ni ó má bàa náwó gbọgbọgbọ léni sí i àti ṣerú èyí. lọ́kàn ọmọ ènìyàn bọ́mọ aráyé bá jí wọn a máa wòye ẹni ńlá bíi kó ṣubú àìní ṣubú èèyàn ní ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí tí kálukú gbé wáyé ẹ̀rí ẹnìkan ràgànràgàn ọmọ aráyé wọ́n ṣe bí ò lè jọ lọ́mọ mọ́ láyé ṣe bẹ́ẹ̀ rí kainkain níjọ́ tó fẹ̀yìntì tí ń kẹ̀ bí ọ̀sà àràsà tí ń fomi ojú ṣògbèrè ọmọ ni wọ́n ló ti tán fún kainkain láyé ẹ̀yìn ìgbà tí wọ́n ní ò lè bímọ mọ́ inú wa bí kainkain sáré kainkain dìmọ́kùn kainkain sáàlè ẹ̀yin alọ́lọ́run ni o èéṣe dẹ́n fi ń pèrò gẹ́gẹ́ bí Olódùmarè ojú bá pọ́n ní roro bí iná nígbà ó bá pẹ́ ojú pípọ́n ó padà lẹ́yìn ẹni bí yà bá jẹ́ èèyàn jẹ̀yàn béèyàn ò bá ti kún yà lọ́wọ́ tó bá pẹ́ títí yóò máa yà lẹ́yìn ẹni ìṣẹ́ òṣèwọ̀n àmúṣeré bẹ́ẹ̀ ni òṣèwọ̀n àmúṣàwàdà ojú tí ń pẹ́wọ́ kì í ṣàgbọ́n kú òsì tí ń tàwọ́ òsì àtàlà ni bó bá pẹ́ títí a ó fọ̀rọ̀ yìí tẹ̀rírín kò sóhun tó le tí kì í tẹ̀ láyé lójú ọmọ aráyé àṣebi nígbèjọ bíi kíbi wọn ó bá ní ṣùgbọ́n o orí tó dágbé ni ọ̀jẹ́ ká gbé ó sí lẹ́gbẹ́ orí àlùkò lọ́jẹ́ ó dolóṣù ẹ̀gàn sílékè. funfun bọnú epo. bílékèlékè ọba ta kété o ọmọ aráyé wọn ó ti ìyẹ́ ẹ̀ funfun bọnú epo pẹ̀lú ìyẹ́rẹ́ ifá bàbá mi àràbà ìlú Òṣogbo bàbá pè wọ́n ní àràbà ilẹ̀ Yorùbá lápapọ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ Ifáyẹmí Ẹlẹ́bùúbọn bàbá oníbejì òrípa ńlá sìnkú ẹ̀bà sí bàbá oníbejì èmòfin kí wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá o ẹ̀ǹlẹ́ o ó tójọ́ méjì ó tójọ́ mẹ́ta o níṣe mo lọ fara nísinmi afárá nísinmi ni o ẹ rí wípé pọ̀pọ̀ ṣìnṣìn á ṣe ètò ìgbòkègbodò iṣẹ́ ọpọlọ ni àròrí lọ́tún àròrí lósì àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa àwọn afẹ́nifẹ́re béèrè fún pé ààrẹ ẹ̀pẹ̀tà ẹ̀sìn mi o afárá nísinmi ni o afárá nísinmi ni o mo dúpẹ́ o gbẹ̀yìn tẹ̀ ń kàn sí wa àríwá o lórí ojú òpópó ayélujára mo fi ń dá wa lójú pé bá a ṣe ń wò wá bá a ṣe ń ṣe live lórí péjì Facebook náà là ń ṣe live lórí TikTok ìtàn Yorùbá wa náà pẹ̀lú mo kí wa o ẹ kú àbọ̀ o ẹ sì kú ilé o mo kí wa o ẹ kú àbọ̀ o sórí ètò yín ètò wa ìtàn Yorùbá ààrẹ Lájí Abbas lèmi o ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá oníbodè ilẹ̀ Yorùbá yín náà ni o mo dúpẹ́ rí i pé lẹ́yìn tá a ṣe ètò ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún oṣù tó lọ ìjọ kejì àti wá ṣe àdúpẹ́ lọ́gbọ̀n èyí tẹ́ ẹ ṣe agbátẹrù ètò náà ó ní 1000 tó fi dórí ó ní 1 million naira gbogbo yín náà ni akí àdúpẹ́ ẹ ṣé gan ni o mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín ẹ wá jẹ́ ká tètè lọ síbi ọ̀rọ̀ torí pé àṣà ò fi bẹ́ẹ̀ pẹ́ lóko ọ̀nà ló jìn ẹ ti rí àkọlé àwa tá a bá sì wà lórí Facebook tá à ń wò mí òdú ni àwòrán tá à ń wò yìí kìí ṣe àìmọ̀ olóko
Àgbàlá Gabriel là ń wò yìí, ọ̀kan lára àwọn pásítọ̀ àsìkò tiwa ni, tó dẹ̀ jẹ́ ọmọlẹ́yìn Kristi, tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá. Ìlú Ìbàdàn ló fi ṣe ibùgbé. Kìí ṣe òní, kìí ṣe àná ẹni ọ̀rọ̀ ìyapa ẹnu, ọ̀rọ̀ tó wà controversial ó ti máa ń wáyé nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel. ẹ̀rí ńgbà tọ̀rọ̀ ìyá àbejì ọmọ aráyé le bó ṣe kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ náà nu. Nígbà tí mọ́tò ìyá gbóǹkán ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn tí Àgbàlá Gabriel gbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà gbé àwọn ètò tó jẹ mọ́ bẹ́ẹ̀, tó ṣe wípé àwọn náà láwọn ń ṣe iṣẹ́ àánú charity táwọn náà tó ń gbé. Nígbà tí Àgbàlá Gabriel tó gbé tiẹ̀, àrọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pé àwọn náà láwọn ń ṣe. Ara àwọn tí ń bá lọ dùn ní, ara àwọn tó ṣe wípé wọ́n takú sọ́nà náà ni, tó ṣe wípé wọ́n gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò ẹ̀sẹ̀ bẹ̀ látòrí Àgbàlá Gabriel. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àbáwọn àfáà tó lóókọ àbáwọn pásítọ̀ tó lóókọ, àwọn èèyàn máa bá iṣẹ́ àánú lọ, kódà tó já àwọn oníṣègùn ìbílẹ̀. Irú bàbá mi tí mo sọ nísìnyí, bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùúbà, àìmọye àwọn èèyàn tí ó lọ bá wọn, bàbá o àrèpọ́lọ́ ẹni tó rí jájẹ ni, wọ́n lè lọ dúró lẹ́nu géètì pé nígbà wọn bá sáà jáde bíi náà ni, bàbá yìí la fẹ́ rí, ẹ dákun ẹ ṣàánú wa, tí àràbọ̀ ó sì ṣe láàánú. Ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ tí èèbá ti ṣe sọ̀rọ̀sọ̀rọ̀, a lè má rí oore tí wọ́n ṣe. Àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ míì náà, ọ̀pọ̀lọpọ̀ míì ga lè má rí. Ní ọjọ́ kan, èmi lọ sí Lágelú FM. Mo fẹ́ rí ọ̀rẹ́ mi Ọláwálé Hamzat, ó ti wà ní ájì báyìí, òun ṣe ájì lọ́wọ́, top striker. Ó wá jẹ́ ọjọ́ àlàrúbà, ìyẹn tí bàbá mi ọjọ́rú, tí bàbá mi Mọ́gàjí Kọ́lá Olóòtú máa ń ṣe ètò lọ́wọ́. Mo wá rí èrò tọ́pọ̀ rẹpẹtẹ, mo ní ṣé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n ṣe ń bì? Wọ́n ní Kọ́lá Olóòtú ni wọ́n wá dúró dè. Kọ́lá Olóòtú wọ́n wá dúró dè. Ìjọ tí mo wí, wọ́n wó fẹ́ǹsì Lágelú o. Wọ́n wó ògiri fẹ́ǹsì Lágelú, odi Lágelú, wọ́n wo oúnjọ́ náà lọ́hùn, torí wípé èrò pọ̀. Bẹ́ẹ̀ ṣe 20,000 fún wọn, kì í jáwọn èèyàn mọ̀ pé ihun tí wọ́n ń ṣe lábẹ́ aṣọ pọ̀ ju tí wọ́n ń ṣe lọ. Tí a bá gbàgbé, ní kátó ó kù ọjọ́ mẹ́rin tí a ṣe ètò tá a ṣe, mo lọ sí Lágelú FM lórí ètò Sẹ́lẹ̀ńkẹ́jọ Ọ̀túnba wa Mọ́gàjí Kọ́lá Olóòtú. Àwa dúró, àwa ń sọ̀rọ̀, mo ti rí ìyá àwọn èèyàn tó, nígbà mo ti dé tí mo ti ráwọn èèyàn tẹ́ ti ń jókòó lọ́ọ̀kan ṣoṣooṣo, wọ́n mọ̀ pé bàbá Kọ́lá Olóòtú. Àwọn kan wá wọ́n parí ètò, wọ́n wá jẹ́ àwọn àgbàlagbà. Bàbá wa fẹ́ fún wọn lówó ọkọ̀, mo wá rí owó tí Mọ́gàjí Kọ́lá Olóòtú gbé jáde. Kò síbi méjì tẹ́mi mi lọ, torówó ń pọ̀, tí n bá fojú dá owó wọn wọ̀ bíi 500,000 àbí kó lé. Àwọn tó dúró gògògò tí wọ́n ti ń jókòó, tí wọ́n ti ń dé, àwọn ni Mọ́gàjí Kọ́lá Olóòtú ọ̀nà wò ń fún. Èyí tí wọ́n tọ́pọ̀lọpọ̀ ń ṣe lábẹ́nú nù, ẹ̀ ń bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń ṣe lábẹ́nú nù. Àwọn míì a sì mọ̀ ọ́n ta. Tí a bá wo Dr. Yínká Ayéfẹ́lẹ́, nígbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí kò síbi tá à ń sá sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ṣùgbà wọn. Nínú ẹni tó fún Dr. Yínká Ayéfẹ́lẹ́ nímọ̀ràn gbà náà lọ́hùn pé wá, ìwọ ló máa ń ṣe jíǹgù tó máa ń kọrin tí gbogbo ayé máa ń gbọ́. Torí pé àwọn tí wọ́n máa ń ṣe jíǹgù fáwọn pé division of labour ń bẹ́ẹ̀ bí sí àwa sọ̀rọ̀sọ̀rọ̀, lọ kọ orin kó o fi ṣàlàyé ń tó ṣẹlẹ̀. Ìmọ̀ràn ọjọ́ náà tí Ọ̀túnba Kọ́lá Olóòtú fún Yínká Ayéfẹ́lẹ́ ń lọ sọ Yínká Ayéfẹ́lẹ́ di tó dì lónìí.
mo rántí o àwa wà ní kéékèèké ń gbà wọn ilé mo gbọ́ mo fòwúrọ̀ ajé mi sí àìmọ̀rí ikọ̀ mi lórí bitter experience tantantantantantan orí ètò bàbá wa Kọ́lá Olóòtú náà mo ti kọ́kọ́ gbọ́ orin o ara ìrànlọ́wọ́ tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń ṣe nu ẹ wá já wò ó tó jẹ́ kí n lọ síbi tí Kọ́lá Olóòtú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn bíi Ọlálọmí Àmọ̀lé àwọn tún jù àwọn bàbá Kọ́lá Olóòtú lọ bàbá wa Ọlálọmí Àmọ̀lé àwọn bíi bàbá wa Gbóyèga Lawal wípé màá kọ́kọ́ mọ Saheed Òṣùpá orí ètò Òǹrọ̀sì tí wọ́n ṣe ní Galaxy Television bàbá wa Gbóyèga Lawal ọmọ yẹn burú apájá àlọ́ àṣejù bá bójú ọ̀bọ ẹ̀mí ò mú òjé ń bọ níṣújẹ èmo tí kọ́kọ́ rí Saheed Òṣùpá ní ọdún 1996 nígbà ní Master Blaster jáde tí wọ́n wá promote ẹ̀ nígbà náà ẹni tí ọba tí wo Òǹrọ̀sì ní Galaxy làwà yìí o ọ̀pọ̀ iṣẹ́ yìí ni bàbá yìí máa ń ṣe láti promote ẹ̀ láti ṣiṣẹ́ àìmọye olórin tí wọ́n gbé dìde àìmọye àwọn èèyàn tí wọ́n ṣèrànlọ́wọ́ fún àwọn àgbànú ká tó wá sọ àwọn bàbá wa Ọlálọmí Àmọ̀lé Ìyẹ̀rú Ọ̀kín Ọlálọmí Àmọ̀lé àwọn bàbá nù tó ṣe wípé àìmọye èèyàn tí wọ́n ti ṣiṣẹ́ àánú fún tí wọ́n bá rí pé ọmọ kan ọlọ́pọlọ ni ọmọ kan ọlọ́pọlọ kò lè kàwé wọn ó gbé wá àwọn èèyàn ó ṣiṣẹ́ àánú láyé ìgbà tí ò tíì sí GSM rárá báyìí ni àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ń bá bọ̀ tó ṣe pé iṣẹ́ àánú ni wọ́n fi ń ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí àgbà bá ń dé àwọn bàbá ò ní okun ability láti ṣe bí wọ́n ṣe ń ṣe mọ́ ṣùgbọ́n yìí ò sọ pé wọn ò mọ̀ ṣe lábẹ́nú nínú àwọn tó sì ń ṣe dọ̀la àtèyítàrí ni bàbá Ọ̀túnba Kọ́lá Olóòtú tẹ́ bá wo ètò bàbá wa ọ̀gá wa Dr. Yínká Ayéfẹ́lẹ́ àwọn náà máa ṣerú ẹ̀ ká wá padà wálé o ní gbogbo ayé lónìí kò síbi tí wọn ò ti mọ òkìkí ọlá ọmọ Àmúsà Dr. Oríyọmí Hamzat ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ ètò iṣẹ́ àánú iṣẹ́ ọrẹ débi wípé ó dọ̀ràn sí lọ́rùn Ọlọ́run tó kó yọ ó di ọ̀ràn ńlá sí lọ́rùn kọ́lọ́run ó tún tó kó yọ ṣé àgbàgbé wípé ọ̀rọ̀ sọmọ kan ò sọmọ kan ó sọ̀rọ̀ olóṣèlú gómìnà ìgbà náà ò ṣe gómìnà ìgbà náà Oríyọmí Hamzat wà àwọn ọmọ káàkiri abẹ́ títì àwọn ọmọ tí ń bẹ ń gáràjì ó ń kó wọn jọ nínú àwọn tó ti graduate ń bẹ lónìí o ó dàbí pé ó ti yẹ ká ṣe documentary fún Oríyọmí Hamzat àtàwọn ọmọ rẹ̀ gan tí aláàjì bá ń gbọ́ Oríyọmí Hamzat àtàwọn ọmọ rẹ̀ ìgbà náà ó yẹ ká ṣe documentary fún ká tiẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí ni population wọn ipò wo ni kọ̀ọ̀kan wọn wà lónìí tó ṣe pé àwọn ọmọ ẹ̀ ló ń kó jọ ẹ rí lórí ètò ńgbà náà ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wa dá síta àwọn ọmọ ẹ̀ yóò ẹni tí ó lápò ráìsì kan ẹni tí ó fowó lẹ̀ ẹni tí ó faṣọ lẹ̀ wọ́n fi ń tọ́jú àwọn ọmọ wọ̀nyí tó jẹ́ pé iṣẹ́ àánú ni nígbà ọ̀yá wọn bá dókè kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà ó tún ní iléeṣẹ́ rédíò tiẹ̀ kò tó torí ẹ̀ dúró ṣé àgbàgbé ọ̀rọ̀ Orí Ọ̀gbadé ilé méjì lọ́lọ́run yọ̀ǹda fún látòrí ara Alhaji Oríyọmí Hamzat ọkàn ń ṣàwàdà náà ni làwọn èèyàn bá ní pé ṣe mọ̀ pé ẹ́mbásì ló kọ́ gbọ́dọ̀ ṣọ́ra ṣe mọ̀ pé ẹ́mbásì tí àwọn èèyàn bá sọ pé wà lọ rí èèyàn tí wọ́n wà lẹ́nu géètì iléeṣẹ́ èèyàn kálàjọ wa ní ẹ má jẹ́ wọ́n wọlé alọ́sọ́dọ̀ Oríyọmí òjàárò wọ́n gbà wọlé aláàjì ní kí ló fẹ́ onílé lòún fẹ́ wọ́n ra lé fún un rò pé ilé méjì nígbà náà ní Orí Ọ̀gbadé pẹ̀lú gbogbo ẹ̀ àwọn èèyàn tó dìde sí ẹnìkan lọ́wọ́ kọ́ ń gbé Orí Ọ̀gbadé bọ̀ nígbà ọ̀dọ́dọ̀ aláàjì lẹ́yìn ìgbà yẹn àwọn míì tó gbé Orí Ọ̀gbadé àwọn èèyàn náà ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ àjà fìbẹ̀ ńlẹ̀ ó mà ṣe o
iṣẹ́ àánú nù tó ṣe pé àwọn bàbá wa máa ń ṣe, àwọn ìyá wa náà máa ń ṣe, kò pín síbì kan. Tí ẹ wá já wò, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ní tó jẹ́ kí n lọ bẹun kábàá lè mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ àánú kèé wá sowó nìkan, kèé ṣe lé nìkan, ó lè jẹ́ iṣẹ́. Fún àpèjúwe ijọ́ tèmi kọ́kọ́ wọ orí rédíò, ẹni tó pè mí Engineer Ọláolú George ní Inspiration FM, ọ̀rẹ́ mi Abíọ́dún Akéré ti kọ́kọ́ fún mi ní nọ́mbà ẹnìkan tí mo lọ, wọn ò gbà mí ńgbà náà. Ẹni tó wá pè mí jìnnà ó sì sọ fún ẹni tó jẹ́ head of Engineer Inspiration FM ńgbà náà, bàbá Isiaq Ọlápàdé ọmọ Ẹdẹ ni, olóyè Isiaq Ọlápàdé, bàbá ti di olóyè báyìí. Láti ibẹ̀ lọ wọ́n sọ fún Gbésàbí ti wà ní Fresh FM báyìí, Dr. Gbésàbí òun wà ní leaf kò rí mi rí, wọ́n kàn play ètò mi fún lásán ni ló bá kó mi jẹ náà sì gbà mí. Nínú ètò rẹ̀ wákàtí 3 ló ti já wákàtí kan lẹ̀ fún mi. Nígbà wọn ní àkọsáyè kò sí táìmù mọ́, èmi ò fi wákàtí kan lẹ̀ pé n tóun rí lára ẹni òpin tán ni irú àmọ́ wà bẹ́ẹ̀. Kìí ṣe ọ̀rọ̀ owó nìkan, ọ̀rọ̀ ọṣẹ́ máa ń bẹ, ọ̀rọ̀ òwòsàn máa ń bẹ. Tá bá wo àwọn oríṣiríṣi orí ètò, wọn lè lẹ́nìkan ẹ̀rí pé Dr. Fúlàní àbíkílókò àbáyé tí ń bẹ ní Ìrèfín tí máa ń tọ́jú àwọn èèyàn, táwọn èèyàn bá ti pè yóò ṣiṣẹ́ àánú lára wọn. Oríṣiríṣi nǹkan bá ẹni. Tí a bá gbàgbé, ní ọjọ́ Sunday 26 of May 2024 ní oṣù tó lọ yìí, tí mo wá ṣe ìdúpẹ́, mo gbé arábìnrin kan tí gbogbo wa tá a gbóhùn rẹ̀ tó fi fóònù nọ́mbà rẹ̀ àti àkáǹtì nọ́mbà rẹ̀. Kìí ṣe pé bóyá ìyẹn náà pẹ̀lú àìní tiwa náà pa ìṣiṣẹ́ àánú, èmi máa ń ṣe lábẹ́ aṣọ ni. Tí n bá sì rí pé n tágbára mi ọ̀ka, n bá ti mú fóònù ń pè àwọn èèyàn mi, lágbájá báyìí nílò ìrànlọ́wọ́ o. Irinṣẹ́ èdè mi sábà máa ń ṣe ni pé ẹni tí n bá mọ̀ pé ó kọ́ṣẹ́ tó fẹ́ ra irinṣẹ́ ni, ó fẹ́ ṣe freedom, ó fẹ́ gba ṣọ́ọ̀pù ni o, tó pé àṣà lè fi nǹkan tí yóò jẹ lé lọ́wọ́. Ṣùgbọ́n mo wá wo ètò arábìnrin yẹn tí ó ní ẹnìkan ra ọjà lọ́wọ́ òun, ó ní 8,000, ó tún gba 22,000 lọ́wọ́ òun, tó wá bara jẹ́. In tó múùfù mi ìní bí ọmọ rẹ̀ ṣe ń so mọ́ lẹ́yìn, tọmọ rẹ̀ náà ń ké. Orí ibi tẹ́mi ti rí, mo post ẹ̀, gbogbo bí wọ́n ṣe tó wọ́n kọ sórí ẹ̀, caption tí wọ́n kọ sórí ẹ̀, mi gbé kúrò, mo post ẹ̀. Mo wá ní ẹnbá ta ló bá wa lè mọ obìnrin, mo sáàpàpọ̀ níbẹ̀ lé oríṣi àwọn èèyàn náà ń dáhùn pé àtàwọn bá rí àwọn ò fún ní 50,000, àwọn ò fún ní kinní kan. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí, àwọn mọ̀. Nígbà ọ̀yá tẹ́nìkan sẹ́ndì fóònù nọ́mbà rẹ̀ pé bí báyìí ló ń gbé, mo pè é. Kí n tó wá pè é, mo ti lọ wo mo rí pé orí TikTok gan lẹ́ni tó kọ́ post ẹ̀ sí, mo wá lọ wò lórí TikTok. Mo wá wò, mo rí pé ọjọ́ 9 tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ilé mi tó rí pé àwọn èèyàn tiẹ̀ ti dáwó. Ṣùgbọ́n ẹni tó post ẹ̀, òun ò fi àkáǹtì nọ́mbà obìnrin ìyá ẹlẹ́ja yẹn lẹ̀, àkáǹtì tara ẹ̀ ló gbowó sí. Ò fi àkáǹtì ìyá ẹlẹ́ja lẹ̀. Gbòròpó náà bá mi tí ìyá ẹlẹ́ja ti ń bara jẹ́ lọ́kàn gbé lórí TikTok, lọmọbìnrin yẹn gbé ló post ẹ̀, àkáǹtì tara tiẹ̀ ló fi lẹ̀ pé owó tó bá gbà yóò kó fún ìyá ẹlẹ́ja. Nígbà mo wá pe obìnrin ẹlẹ́ja, ó sì sọ ní mo rí pé kíní ìtẹ̀ gbáwé èèyàn dáwó fún níbẹ̀ lóní, ṣùgbọ́n ẹni pé àwọn ò tiẹ̀ mọ iye tó gbà. Nítorí ọkọ sọ fún mi ni pé àkáǹtì tiẹ̀ ni ó gbó sí máa ní ẹni tó mọ́ni lójú èèyàn ní owó bíi tí a wà. Mo ní ohun tó tiẹ̀ gbé òun níjọ́ tí ṣẹlẹ̀ tí ọba gbé tó àsìkò tó ń bara jẹun náà lálẹ́ tara á pé gbà tó gbogbo ẹ ti lọ ilẹ̀ tán tó wá sọ fún wa pé níjọ́ gbà yìí mo tiẹ̀ lọ mo tẹja 8,000, wọ́n tó gba 22,000 lọ́wọ́ mi. Mo ní kò ní tà létí tó bó ṣe ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ tárábìnrin gbé.
gbígbé tó gbé lèmi ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni ó sì tún gbé káàkiri báwọn táwọn èèyàn gbára ta fún ọ mo ní fídíò tó ń wò yìí àwọn èèyàn tí ó ti rí wọn ó ti lé ní 1 million èmi gbé lọ́dọ̀ mi ẹlòmíì gbé lọ́dọ̀ rẹ̀ mo ní ká dúpẹ́ mo ní àmọ́ o àwọn èèyàn wọn láwọn fẹ́ ṣe ọ́ ní oore o oore tí wọ́n sì fẹ́ ṣe yín èmi ò ráyè torí bó ṣe jẹ́ yàjóyàjó bó ṣe ń gbóná lọ́wọ́ iná lèèyàn lè jẹ́ kó tó tutù ìràn ọmọọṣẹ́ mi wá tí wọ́n ń pè ní ojú tó lé èmi fẹ́ jáde kí ní ká wá tó sọ sí mi lẹ́mìí pé bójú tó lé ọ̀bá tiẹ̀ bá mi lọ gan tí mo fẹ́ ràn lọ pé kí n mọ̀ ràn èèyàn lọ kí n mọ̀ sì lọ bá obìnrin o kí n pè sórí program kó fi fóònù nọ́mbà rẹ̀ ta àtàkànt nọ́mbà rẹ̀ ẹ̀ ń bá fẹ́ ṣe lóore bí n bá pàdé arábìnrin yẹn ta yìí lé dàmọ̀ torí mi ò pilẹ̀ èmi gbogbo ẹ̀bùn lọ́lọ́run fún mi ṣùgbọ́n ẹ̀bùn pé kí n rí yẹn lẹ́ẹ̀kan kí n dá yẹn mọ̀ ọlọ́run ò fún mi tí n bá fi lè dá yẹn mọ̀ ń rí yẹn tó bí ẹ̀ márùn bí ẹ̀ mẹ́wàá táàtì yúùsì mọ́ra dáadáa ṣùgbọ́n mímọ́ kan rí ọ́fírí èmi dá yẹn mọ̀ ṣùgbọ́n tó o bá sọ̀rọ̀ fún mi bá ṣe gbogbo ọdún yìí lè gbàgbé mo wá nígbà wá gba nọ́mbà rẹ̀ àwọn míì mo ti ń tẹ́sítì nọ́mbà rẹ̀ sí wọn mo wá fi ṣe ètò nígbà mo fẹ́ ṣèdúpẹ́ tọ́rọ̀ wá débẹ̀ mo wá gbóbìnrin yẹn wọlé ó fi fóònù nọ́mbà rẹ̀ ta ó fi àkáǹtì nọ́mbà rẹ̀ ta lórí tí mo ti post tẹ́lẹ̀ lẹ́yìn ọkọ̀la rẹ̀ mo ti lọ ẹ́díìtì fóònù nọ́mbà mo fi fóònù nọ́mbà rẹ̀ sí mo ẹ́díìtì mo tó fi fóònù nọ́mbà ẹ̀ sí gbọ̀gbẹ́jọ Sunday la ṣètò bọ́yọ́jọ́ Tuesday mo fọlọ́ ọba tó lẹ̀mí mi búra mo ti gbàgbé ẹni yẹn kọ́kọ́ pè mí lákọ̀ọ́kọ́ ó sàn bá mi sọ bí ṣe ń bá mi sọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tí ń sọ òye mi ó kọ́ tẹ̀ pé àbí wrong number ni ó sàn gbà àbí wrong number ni nígbà ìyá ló tún pè padà ló bá bẹ̀rẹ̀ sí ní kí mi kankan mi ta ni ẹ̀mí ni ìyá ẹlẹ́ja wo ní ṣe ìyànà chọ́ọ̀chì mo gbé bẹ́ẹ̀ yẹn fi ń rò pọ̀ nígbà mi ti ṣe tí mo fẹ́ ṣe wọ́n ní ó bá dúpẹ́ ó láwọn èèyàn kàn sí òun gan wá o mi ò fẹ́ mọ iye tó o gbà o mi ì fẹ́ mọ iye táwọn èèyàn fún ọ ṣùgbọ́n owó táwọn èèyàn bá fún ọ gbìyànjú gba ṣọ́ọ̀bù kó o máa fi tajà torí pé tọ́ ọ bá ń kiri kí ọmọ rẹ obìnrin náà ó tún lọ fẹ́ máa gbọ́jà lé lórí ibẹ̀ wọn ó ti máa fi lọ́kùlọ̀ lọ ló bá ní tó ń gbó ṣe nìyẹn mo ní mi ò fẹ́ mọ iye tó o gbà ìtọ́lọ́ ní. ní ìyá ẹlẹ́ja yẹn ṣùgbọ́n mo fẹ́ pè yín ṣàkíyèsí kinní kan ibi tí màá ti wá gbà wọlé nù tẹ́ bá lọ wo fídíò ìyá ẹlẹ́ja ọlẹ́niyẹn ní irùngbọ̀n ọwọ́ jàlámíà nígbà ìjọ tí ń tara tí wọ́n ń ṣe rọ̀ ọwọ́ jàlámíà onírùngbọ̀n kò pé láàfà torí wíwọ̀ jàlámíà nínú irùngbọ̀n everybody ló ń wọ̀ ní wọ aṣọ tó balẹ̀ tó sì ní irùngbọ̀n kò túmọ̀ sí pé àfà kódà béèyàn wọ ṣẹ́ẹ̀tì ṣùgbọ́n torí pé ìyìn tó ń bẹ lẹ́mìí mi wípé àwọn èèyàn fẹ́ ràn lọ́wọ́ ìbá já fóònù dànù mọ́ létí ńjọ́ náà ni ó gbé kùránì dání kò sọ́njọ́ tí ọmọbìnrin yẹn interview rẹ̀ mo mọ̀ pé wọ́n ti fèyún kún fún un láti lè máa fi ba ìsìláàmù jẹ́ ẹjọ́ àjọ gbénu làákàyè ẹni tí ó fẹ́ lù yẹn jìbìtì sódìgbà tó bá tó gbé kùránì lọ́wọ́ àbí báìbù lọ́wọ́ kó tó lè ṣiṣẹ́ so ó fẹ́ fi identity ilẹ̀ pé èmi tí mo lù ọ́ jìbìtì o àáfàá ni o bèlè tàṣe wípé ẹ lọ sọ́jà àwọn muslim wọn èé gbé kùránì mọ́ra kiri tí pásítọ̀ bá ń lọ kò tiẹ̀ kọ́mọ̀ nǹkan mọ́ wọ́n lè gbé àáfàá yìí gbé kùránì kiri so ibẹ̀ ẹnu because èmi tó ń bá sọ̀rọ̀ ẹni péjọ ẹ̀mọ ké mọ́ lẹ́nu wípé kọ́wọ́ jàlámì àkókò hàn sọ pé bóyá àáfàá ni àbí kéèyàn wọ sùtánà wàá bọ̀ kò sọ pé pásítọ̀ ni kéèyàn ó gbé ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ kò sọ pé oníṣègùn ìbílẹ̀ ni wọ́n ti rọ ìyún mọ́rọ̀ fún káròyé ọba létà nígbà táwọn èèyàn torí wípé ọ̀pọ̀lọpọ̀ kì í yáwọn èèyàn orogún ẹ̀sìn bí ṣe ń bẹ láàrin kírísítẹ́nì àti mú dálẹ́nu
èmi tí mo sì pè ọ́ kírísítẹ́nì ni Ìyá Ẹlẹ́ja, mùsùlùmí sì lèmi, ọmọ àáfàá lèmi, àáfàá ni mí, bàbá àáfàá ni mí. Ṣùgbọ́n ìyẹn ò wá sọ pé kí n sọ pé àwọn àáfàá yẹn lu jìbìtì. Ìyẹn ò sọ pé tí wọ́n pọ̀ dáadáa, tí wọ́n pọ̀ láwọn àáfàá Jara Bukka, àwọn àáfàá Mọ́dáìlà, tó gbogbo ẹ̀ náà la rí. Ẹ̀rìnbẹ́ kórìí social media náà rán dandan tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ìyẹn ò wá sọ yí pé gbogbo àáfàá ni. Àbí ká wá máa fi kún ọ̀rọ̀ ibi tọ́rọ̀ ọ̀gbà wá, ká wá fi kún. Mo fọba tó lẹ̀mí mi búra, tẹ́ bá pè Ìyá Ẹlẹ́ja gbọ́yá gbà o, bíbélì ni o wá fi búra, kò sì fi ṣépè pé ẹni tí ó gbowó lọ́wọ́ rẹ̀ ńjọ́ náà lọ́hùn-ún ó gbé Kùránì dání. Mo mọ̀ pé kò ní lè búra rẹ̀ torí interview ìtàkọ́kọ́ ńjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ lèmi wò, mo sì mọ́nítọ̀ ẹ̀. Tó bá ṣe pé wọ́n frame ẹ̀jọ́ náà ni èyí ó ti rí ibi kan tẹ́ bá rí àágùn tó bóbìnrin tó ní ń jánà mọ́ mọ́tò lẹ́nu. Mo sì pé àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pè mí, gbogbo wọn láwọn gbọ́ sísẹ̀lẹ̀ wọn ní yàrá chọ́ọ̀chì lóòótọ́. Ṣùgbọ́n ìyín kọ́ ní táwa fẹ́ lò ní pé káwọn èèyàn bá wa ràn án lọ́wọ́. Ẹ wò gba ti ikú Timothy tí wọ́n pa ọmọ wa lérúwà. Èmi ń gbé program yẹn, Alhaji Oríyọmí Hamzat ló ní program. Èmi ní the second person tí ó kọ́kọ́ gbé. Tí n bá ṣètò ìgbà tí wọ́n fi àkáǹtì síta, táwọn èèyàn bá ti pè mí, líǹkì péèjì tálàájì táìpù àkáǹtì sí náà ni màá sẹ́ǹdì sí wọn. Mi ì tiẹ̀ tó fáwọn èèyàn lákáǹtì líǹkì pé ẹ lọ wò, ẹ ti bá ti lọ bẹ̀ ẹ rí mú lórí rẹ̀. Kọ́mẹ́ntì wípé àkáǹtì tí Lájí Abbas fáwọn ọ̀tọ̀ ni, ẹ lọ kọ́pì ẹ̀ lórí líǹkì yẹn. Because tọ́lọ́ ń bá rí ọ jáyé orí ọ. Ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a dẹ̀ ń ṣe àánú fún, wọn a máa gbọ́n ju ẹni tó bá ṣàánú fún wọn lọ. Títí di ìjẹta ìjẹrin làwọn èèyàn sì tó ń pè mí lórí ọ̀rọ̀ Ìyá Ẹlẹ́ja, màá wá sẹ́ndì fóònù nọ́mbà rẹ̀ sí wọn kí wọ́n ó pè é. Mi ì pé àkáǹtì nọ́mbà rẹ̀ fún wọn, ẹ pè é. Prógámù bí ìpọ́ ẹsẹ̀ ṣẹlẹ̀ náà ni títí tọ́jú òfin lọ lórí rẹ̀. Ẹlòmíì dẹ̀ lè rí ńjọ́ náà tó pé tó bá di parí oṣù òun ó ṣe nǹkan fóbìnrin. Torí àwọn tí à ń ṣe àánú fún, wọ́n gbẹ́jọ́ àwa tá à ń ṣàánú wọn lọ. Ṣùgbọ́n wọ́n wà á gọ̀ nígbà wọ́n bá nílò ìrànlọ́wọ́ wa. Wọ́n gọ̀ tán, wọ́n ṣe bí dídìrín. Àwọn míín sì máa ń ṣe sí àánú. Ọ̀dà o, ṣé 1 million naira ló wọlé, 20% wá o, ẹ gbọ́ o. Ẹ tẹ́ ń dáwó jọ fún, wọ́n wá ẹ dákun ẹ ṣàánú mi, ẹ gbé mi sáyè, mo nílò ìrànlọ́wọ́ ni, á ṣe, ṣùgbọ́n 20% ti wá. Ó tọ̀nà lọ́dọ̀ àwọn kan, kò tọ̀nà lọ́dọ̀ àwọn kan. Kí ni ìdí tó fi tọ ọ̀nà ni wípé ká má gbàgbé páwọn tó ń ṣe kinní náà, wọ́n ń fi àkókò wọn lẹ̀, owó wọn fi ń ra dátà, owó wọn fi ń ra gbogbo nǹkan. Àwọn náà ti gbé cost of production, because níbi iṣẹ́ wa ní tá a máa ń pè ní cost of production, ẹlòmíì ọgbà ń bẹ̀ pé ọ̀dà o, owó tó bá wọlé o 20% ni. Ẹlòmíì ó sì wí pé ṣé àánú lòun fẹ́ fi ṣe, yóò ṣe irú ẹ̀ lèmi máa ń ṣe, torí pé èmi ṣe ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá wáyé bẹ́ẹ̀. Púpọ̀ náà àwọn èèyàn tá a máa ń ṣiṣẹ́ àánú fún lẹ́yìn, ẹ jẹ́ fún yín nọ́mbà yín, ẹ jẹ́ kó pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ kẹ́ fún lákàntì ẹ̀tọ́, tèmi ni pé mọ̀ nítọ́ ẹ̀ ní tó bá lóun fẹ́ fowó ṣe. Ṣùgbọ́n kí oògùn olóògùn ọ bọ́ sọ́dọ̀ mi, tí mo mọ̀ pé lọ́jọ́ ìgbéǹdàlè kí á mọ̀ iná lọ́lọ́run ó fi fàyọ. Nígbà tí àtàbùrú náà sàbìlì bí rì, ẹ̀yin lẹ́ẹ̀pà àwọn èèyàn láti sọ pé kí wọ́n ṣe dáadáa, ẹ̀yin ga wá dọ́dọ̀ yẹn.